Dáre Àríyọ̀ lèmi ń jẹ́ tí ìnagijẹ mi sì ń jẹ́ Àrídì. Ẹ káàbọ̀ sórí ètò ààbò ayélujára. Yorùbá bọ̀ wọ́n pòwe wọ́n ní gidigba kò ṣílẹ̀kùn àfi ẹni tó bá ní kọ́kọ́rọ́ ló ń wọlé. Nínú apá kẹta yìí a ó máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìgbaniwọlé ìyẹn tí a mọ̀ sí pásíwọ́ọ̀dù àti ìdí rẹ̀ tí ó ṣe pàtàkì. Kí ni ọ̀rọ̀ ìgbaniwọlé tí a mọ̀ sí pásíwọ́ọ̀dù? Ọ̀rọ̀ ìgbaniwọlé jẹ́ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ tàbí ọ̀rọ̀ àṣírí tí ẹnikẹ́ni kò gbọ́dọ̀ mọ̀. A tún lè ní pé ó jẹ́ àkójọpọ̀ lẹ́tà, nọ́mbà àti àmì tí a fi ń jẹ́rìí sí pé ẹni tí ó wọlé sí àkáǹtì jẹ́ ẹni tí ó tọ́. Ọ̀rọ̀ ìgbaniwọlé tí a mọ̀ sí pásíwọ́ọ̀dù ṣe pàtàkì, ó ṣe kókó. Ó jẹ́ ọ̀nà àkọ́kọ́ tí a ń gbà dá ara wa láàbò kúrò lọ́wọ́ àwọn olè ayélujára tí a mọ̀ sí cyber criminals. Tí ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ kò bá bójú mu dáradára, èyí lè fa ìṣòro nítorí àwọn olè ayélujára lè wọlé sí àkáǹtì rẹ tí yóò sì yọrí sí jíjí ìtànkálẹ̀ rẹ tí a mọ̀ sí personal information, ìpàdánù owó àti dúkìá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Má ṣe sọ ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ fún ẹnikẹ́ni, kódà fún ẹni tí ó bá ní òun jẹ́ òṣìṣẹ́ báǹkì. Rántí pé ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ ní kókó ààbò rẹ, bójútó dáradára. Nínú apá tí ó bọ̀ ń máa sọ̀rọ̀ nípa bí o ṣe lè ró ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ ní agbára. Má ṣe fi ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ sílẹ̀ fún olè, kí ẹ sì máa ṣọ́ra lórí ayélujára o. Ó dàbọ̀.